ẹni sọ pé if I'm a second wife, for example, I don't need my husband to tell the first wife. It is of no use. Only his family should know. It is not necessary because of ìyẹn ò possible. Ìyẹn ò possible. Fún àwọn tán bá sì jọ wà o. Ṣé mọ̀ pé oríṣiríṣi ọkùnrin fẹ́ fẹ́yàwó mi ló wà. Ẹlòmíì wà tó yẹ pé òun àti ìyálé ò sí mọ́ tó ti lọ. Kálukú ti move on. Ọ̀tọ̀ nìyẹn. Bí àwọn tó jẹ́ pọ́n sì jọ wà tán sì jọ ń gbé. My dear sister, ǹjọ́ lẹ fẹ́ ṣe léèdà? Yọ́mọ̀ náà ni. Nígbà tẹ́ ìsá ń jẹun. Fine, we understand that families are very, very important. And kò séyàn tó máa consent. Ìpè kí wọ́n fẹ́yàwó wá léhùn. So bó bá mọ̀ náà kò ní gbà náà ni. But kó wá mọ̀ rárá yẹn ò possible. It's not possible. Though àwọn míì ìgbé ayé tán jọ ń gbé ìgbé ayé pé wọn ò fẹ́ra wọn mọ́ náà ni. Bẹ́ẹ̀ wọn ò kọ́ra wọn náà. Moreover, ọkùnrin tẹ́ fẹ́ tí ò ní sọ fẹ́ni tó ti fẹ́ tẹ́lẹ̀. Do you think is right? Oríṣiríṣi ni o. Oríṣiríṣi ni àwọn míì ò sí mọ́. Tán jọ sí pọ̀ mọ́ ọ̀tọ̀ nìyẹn. But if they are still together, they are still jọ gbé pọ̀. Báwo lẹ ṣe fẹ́ hide? Ẹni tó lè fẹ́ yín gan tó dẹ̀ jẹ́ pé tilé ò ní mọ̀. A jẹ́ pé òun àti tilé yẹn they are not in good time ni. They don't see in good time nìyẹn tàbí bóyá ti kọra wọn tó ní kálukú ti tọ́lọ́run ti sẹ̀mí wọn lọ́tọ̀ọ̀tọ̀. Láíláí. And nínú gbogbo àwọn family ọkọ kò sí kí tilé mọ́ lọ́rẹ̀ ń bẹ̀. Àfi tó bá pọ́kùnrin yẹn àti ìyálé yẹn ò sí mọ́. Kò síyàwó náà tí ò ní fans nínú àwọn ẹbí ọkọ. Gbogbo wọn lè má fẹ́ràn rẹ̀ o. But at least yóò láwọn tiẹ̀ tí wọn ó pè pé ìyá alágbájá báyìí mọ̀ ṣẹlẹ̀. Sincerely. So century wo tẹ́ bá okay tọ́kọ bá ń bọ̀ lọ́dọ̀ tẹ̀yìn. Ibo ni ó dágbére fún ìyálé pé òun lọ. Ó sọ máa mọ̀. Èmi ò mọ religion yín o bẹ̀ tó bá jẹ́ Islam tó bá jẹ́ àwọn Muslim friends wá ń sìn. Tí ó bá ti ní táìmù tán jọ ń pín oorun fún yín. Tó bá kúrò lọ́dọ̀ yín yóò mọ̀ pé ń bọ̀ lọ́dọ̀ òun. Tó bá kúrò lọ́dọ̀ rẹ̀ yóò mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ ní ń bọ̀. So tó bá jẹ́ pé ó fẹ́ wá stay sọ́dọ̀ títí ẹ for bóyá táìmù tiẹ̀ lórun kàn. Ibo ni ó sọ fún tilé pé òun lọ. Ìṣòjọ́ ọmọ náà padà kẹ́kẹ́ náà ni kò sí tó ṣe sí yẹn. You can't hide forever. O lè hide forever. I stand to be corrected o bí ọgbọ́n ọmọdé tèmi o. Though àwọn míì gan wà bẹ́ẹ̀ tán lórogún tán mọ̀ pé àwọn lórogún. Ó ní former place kan tí mo wà nígbà kan tó jẹ́ pàǹtí kan ó ní ìyálé kò sì mọ̀ pé ó ní ìyálé. And I'm telling you, ọkùnrin yẹn ó ti marry sí ìlú wa. Ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ ìlú wa Òṣogbo. Ó sì ti bímọ ńbẹ̀. Mo kàn wá dé ìlú yìí mo wá rí pé bàbá àfẹ́ rèé. Àbí ìṣe bàbá àfẹ́ àbí ìbejì ni ẹni. So I later got to know ó níyàwó síbí náà. Ìyún sì rè bí ó ṣe kó ìgbéraga ẹ̀ bí ìgbéraga bá lọ school ìgbéraga ni. Ní ti bí yẹn èyí tó wà ń bí. So gbogbo wọn tán ti ẹ̀ lédò létí pé ẹni ìmọ̀ ti marry s'Òṣogbo. Ẹni ìmọ̀ ní family gbogbo wọn bí ẹ bá kí gan kí dáhùn. So ó ní ìyálé kó mọ̀. Ọkọ ò mi fi òpókọ sọ fún un. Ìyẹn yàtọ̀ I don't know bóyá wọ́n dẹ̀ fúnra wọn lóyún tó ń fẹ́ra wọn ṣùlọ́kà I don't know because we don't interact with her. But ẹni tó jẹ́ pé ó níyàn tẹ́lẹ̀ tó dẹ̀ wà in good time àwọn tó ń bá sí in good time there is no problem. Honestly 100%. Kò nídìí torí tẹ́ bá ẹsẹ̀ ń sọ gan ìgbà náà gbogbo pẹ́pẹ́ fúrú tí ò ṣe tẹ́lẹ̀ ní ẹsẹ̀ mọ́ ṣe tó bá ti bínú kó kúrò nílé tẹ́lẹ̀ yọmọ bínú kó padà bọ̀ ni it will become a problem pípadà bọ̀ yẹn ò dẹ̀ tinú ẹ̀ wá so kò ní dúró kò dẹ̀ ní jẹ́ kẹ́rẹ́ lómi ìfẹ́ is a problem. Bẹ́ẹ̀ ni tó jẹ́ pé wọ́n sì jọ wà they are still getting together and you can't hide you forever. Àbí òye yín landness homes and properties ó ti pẹ́ tí mo ti it is well with me. Ẹ wá ra lẹ̀ iléeṣẹ́ landness homes gbogbo àwa tí a fẹ́ ra lẹ̀ tàbáwá tá a ti ra lẹ̀ sí iléeṣẹ́ landness homes and property mo congratulate gbogbo wa gbogbo ilẹ̀ tá lọ polówó ohun gbogbo àwọn kan ti gbọ́n tán ti rà ibi tílẹ̀ kù sí ní ìsìn ní Mọ́níyà Ayéláàgbé area ní Mọ́níyà nìbàdàn ilẹ̀ wà ní Sidanes City along Ìṣẹ́yìn Ògbómọ̀ṣọ́ ilẹ̀ ń bẹ́ẹ̀ a sì ní ṣọ́ọ̀bù sí Olúyọ̀lé modern market náà nìbàdàn
ó dojúkọ títí ọlọ́dà báyìí ni ọlọ́ọ̀bá ń gbọ́ bí ẹ̀ bá ní ṣọ́ọ̀bù rú bẹ́ẹ̀ yọ ọmọ gbádùn yìí ní bí ìranú ṣúgà ẹ̀ wá ra ṣọ́ọ̀bù ẹ̀ wá ra ilé ẹ̀ wá ra lẹ̀ kẹ́ ẹ fowó tẹ́ ẹ ní kẹ́ ẹ fi de nǹkan mọ́lẹ̀ it is well with us gbogbo ẹ̀yin ọkùnrin náà ẹ máa ṣe dáadáa sàn ìyàwó yín ẹ máa fún ọ lówó ẹ máa listening to their explanation ẹ máa faithful sí wọn pátápátá láàfọ́jú kùnbọ̀kùnbọ̀ làdẹ́tẹ̀ ẹ náà bá mọ̀ pọ̀ ń fẹ́fẹ́ yàwó yọ̀ fẹ́ dángájíá ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ta ọ̀dà ẹlòmíì gan ò ní ìdí ìyàwó bàbá fẹ́ tán ní òtòrí wípé alájà ń lòsò akówó àrí rọ̀bọ̀ èyí tó ń fẹ́ ìgan tó ń burú já ìjú tílé lọ àbí àbáyé ní ìsìn ẹ̀yin obìnrin náà ẹ̀ mọ̀ ṣe dáadáa ọlọ́run ọjà kórílẹ̀-èdè wọ́ fararọ gbogbo ọ̀rọ̀ bá ń dìtì ọlọ́ọ̀bà ní fòpin sí it is well with us.